Ìgbòho ń ṣe bàbá wa tẹ́ ẹ bá rò ó tí yín náà ló ń ṣe tí ò bá ṣariwo tá à ń pa pé a fẹ́ lọ wọn ní gbé kínní ìfún yín bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa rò ó ẹ má jẹ́ kó pè wá lọ́mọ àlè ẹ má jẹ́ kó fi yín bú wa ẹ má jẹ́ kó sọ pé àwa Yorùbá nífẹ̀ẹ́ ara wa ìgbà tó dorí àwọn bàbá Buhari kò fi Abba Kyari sílẹ̀ kò jẹ́ kó lọ kò jẹ́ kó repatriate ẹ̀ lọ sí Amẹ́ríkà torí pé wọ́n mọ ohun tó ń ṣe ẹ jẹ́ káwa náà mọ ohun tó ń ṣe ìjà tí Ìgbòho ń jà ìjà gbogbo wa ni mi rò pé Ìgbòho ṣe ẹnìkan kan Ìgbòho ṣe ẹnìkan kan Ìgbòho ń jà fún ìrandíran wa ni Ìgbòho ń jà fún ìrandíran wa ni Ìgbòho ò fẹ́ ká jẹ̀yà ni ẹ jọ̀ọ́ bàbá ẹ bá wa ro ọ̀rọ̀ yìí dáadáa ẹ jẹ́ kí Ìgbòho lọ sin màmá ẹ̀ ẹ jẹ́ kó máa Ládìkú lọ sin màmá ẹ̀ ọmọ ló máa sin gbogbo wa ẹ jẹ́ kó máa Ládìkú lọ sin màmá ẹ̀ Ìgbòho ṣe Ìgbòho rò bàbá ẹ jọ̀ọ́ bàbá ẹ jọ̀ọ́ àwọn ò bá yín jà àwọn ò kì í ṣọ̀tá yín o bàbá gbogbo àwọn Yorùbá nation ọ̀rẹ́ yín ni wá tí yín là ń ṣe ọmọ yín ni wá ẹ jọ̀ọ́ bàbá ẹ bá wa yọ̀ǹda sí SI ẹ bá wa yọ̀ǹda sí Ìgbòho kó lọ sí mọ̀mọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ bàbá ìrònú iná ló ṣe bàmọ́ máa ìbò ṣe ṣe adẹ ti gbà fọlọ́run ẹ jẹ́ kí bàbá ẹ jẹ́ kí Ìgbòho lọ sí ìyá ẹ̀ ẹ jọ̀ọ́ fọlọ́run bẹ̀yìn ẹ jẹ́ kí Chief Ìgbòho lọ sí ìyá ẹ̀ tí yín náà làwa ń ṣe táwọn ò bá pariwo wọn ò ní yọ̀ǹda yín o bàbá táwọn ò bá pariwo wọn ò ní jẹ́ ká ẹ ṣe president o ẹ̀yin ẹ̀dẹ̀ wo báwọn pípì ṣe ń ṣe ìjọba mọ́ yín lọ́wọ́ o ẹ rò dáadáa o ẹ wo gbogbo nǹkan bó ṣe wo gbogbo nǹkan tí dojú wo ẹ jọ̀ọ́ bàbá.